ẹ̀yin tèmi láàrin Mewolaka Yinka TNT mama Esabod ó ti wá lẹ́tìkẹ́ o lórí ọ̀rọ̀ threesome yìí ó ti dá wàhálà lẹ̀ o ó ti dá nǹkan lẹ̀ o lọ́wọ́lọ́wọ́ báyìí Mewolaka ó ti jáde fún Yinka TNT lẹ́yìn ìgbà tí Yinka jáde tó sì bẹ̀rẹ̀ sí ní bú mama Esabod eléyìí gbẹnu tán o lórí ọ̀rọ̀ threesome yìí náà ni gbogbo wàhálà yìí dá lé lórí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mewolaka sọ nínú fídíò yìí ó gbẹnu tán o. Orin wèrè wo ni Yinka ṣàbọ̀lú ṣèṣì kọ yẹn náà tó ní ìyá ajára búkà ìyá òfo ṣé wọn ọ̀rẹ́ yàn sọ fún Yinka pípò òun ló bá wí ni. Ẹ̀yin èèyàn mi ẹ wọlé 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 ẹ dúró náà ẹ bá mi táàgì Yinka ṣàbàrí ṣòṣì ẹ bá mi táàgì Yinka ṣàbàrí ṣòfò ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ wípé àwọn wo ló ń kilẹ̀ mọ́ lórí social media, àwọn wo ló ń fi èpè halẹ̀ mọ́ lórí social media, àwọn wo ló ní gẹ̀gẹ̀ tó fi wípé tóun bá ń ṣépè tóun bá lo ògbójú wípé òun máa ní kán dákẹ́. Dúró náà Yinka ṣòun ṣeré ni n bá pè é láǹtì ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ kí n ní irú èèyàn bíi tiẹ̀ láǹtì. Ṣó mọ̀ pé tèmi wà lára mi tẹ́lẹ̀, ọlọ́kọ 10 ọlọ́kọ 15 ni mí, kò tún wá yẹ kí n yan oníṣàbàrí ṣòṣì láǹtì káàrùn ara mi má bàa pọ̀ sí. Kí ló dé tó já ṣòṣì má mọ̀nà? Kí ló jẹ́ tó jẹ́ wípé òun ṣe ṣó ó dẹ̀ fíìl wípé òun ju ohun. Wàlékún sàlámù rahmatullahi wa barakatu ìyá àjọkẹ́ màámi Aliyu Bintu ẹjọ́ ẹ má dá mi lẹ́kun ẹjọ́ ẹ kàn rọra máa ṣàdúrà níbi tẹ́ bá wà bẹ́yẹn. Ọ̀rọ̀ yìí kọjá wípé ká dákẹ́. Màámi mo fọlọ́ ọbẹ̀ yẹn má bínú ẹ jẹ́ ìṣe lè. Ara nǹkan tí Ọlọ́run ní ká ṣe rè gẹ́gẹ́ bí abiyamọ ẹjọ́ mo fọlọ́ ọbẹ̀ yín mo tọrọ àforíjì lọ́wọ́ yín. Torí Yinka ṣàbọ̀rí ṣòṣì tó bẹ̀rẹ̀ pé èmi ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ màmá Esabod ni mo kọ́kọ́ rí fídíò wọn lórí kọ́kọ́rọ́ alátẹ tó ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ń ṣe mo wò wípé torí most times tí màmá bá ń ṣe educative show máa jókòó mo máa farabalẹ̀ gbọ́ látòkèdè sálẹ̀ nítorí tí màmá bá ṣe tán as màmá Esabod tó bá ṣe tán tó fẹ́ ṣe educative show tó fẹ́ ṣí orí àwọn ènìyàn tó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọmọlúwàbí ìwọ tó bá lò ní gbọ́ kó fi ṣe ìmúlò a jẹ́ wípé wọn kọ́ ẹ láti ilé torí wàá gbọ́ á dẹ̀ sink síbi tó dá mo máa in fact lára ọ̀rọ̀ wọn ìgbà míì mo máa ń rí topic dìmú because the mama will say fact. Ìgbà míì wọ́n á tún fi ayé wọn ìgbésí ayé wọn ìrìn àjò wọn wọ́n á fi ṣe example. Ọjọ́ tí mo ti respect màmá yẹn lọ́jọ́ tí wọ́n ti pe Tóyìn Àìmàkù àti Lizzy Anjorin pọ̀ tí wọ́n parí ìjà wọn lórí social media tí màmá ń sọ fún wọn wípé ẹ̀yin méjèèjì ọmọdé ni yín. Nǹkan tó máa ba ilé ọkọ yín jẹ́ tó máa ba ìgbéyàwó yín jẹ́ táwọn ẹbí ọkọ yín fi máa sọ wípé ṣé ìyàwó wa náà ló ń ṣe rádaràda lórí social media. Ẹ má ṣe wọ́n wá fi tí wọ́n ṣàpèjúwe ní ẹ fẹ́ ṣe bíi tèmi ẹ má má ṣe bíi tèmi àgbàlagbà máa ní mí àfọmọ tí mo bá fẹ́ dákúnlẹ̀ àfọmọ tí mo bá fẹ́ bá wí kò sóbì tó fẹ́ bá mi wí kò sẹ́bí ọkàn tó fẹ́ bá mi wí níbi tí mo bá lé ayé mi dé ẹ̀yin méjèèjì ẹ lọ tú ibùjókòó yín ṣe. Ọjọ́ yẹn ni mo ti máa ń fi ara balẹ̀ gbọ́ màmá yẹn wàá rí nǹkan méjì àbí mẹ́ta dìmú. Ibi tí mo ti ń gbọ́rọ̀ wọn ni mo ti ń gbá tán ní Yinka ṣàbọ̀rí ṣòṣì bẹ̀rẹ̀ sí ní ṣépè lánàá. Wọn ló ń ṣe kẹ́ fún olè tẹ́pẹ́ tí olè bá ti ń jalè tán bá ti ń dákẹ́ fún tó bá ti ní ẹni bá sọ wípé olè lòun ó máa gbọ́mọ sí ni tá a wá dákẹ́ tápàyàn náà ṣépè tó ní ẹni bá sọ wípé apàyàn lòun ó máa kú tọmọtọmọ ni tá a wá dákẹ́ tó bá jẹ́ wípé bá ṣe gba ọ̀daràn oníjìbìtì kí gbogbo wọn náà bọ́ síta kán wá máa ṣépè ká wá dákẹ́ ká torí bẹ́ẹ̀ dákẹ́ ayé ìbá ti bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. Àwọn wo lòun halẹ̀ mọ́ ó ṣe àwítán wàá bọ́ síta wàá máa pa àwọn kan ní ìyá àjà àràbùkà. Kí ni ìwọ gan ìyá tá a bá lé ó jayé wípé Nàìjíríà kọ́ ló ń gbé tó bá jẹ́ pé Nàìjíríà ló ń gbé ó wà lára àwọn abiyamọ tó máa rìn lọ́jà tó máa sọ òkò pa nígbà tó máa ti ẹnu ẹ jáde oní kí ló kàn ẹ́ pẹ̀lú life anybody ó ní àwọn ọmọ tiẹ̀ ìbá àwọnú yàrá kan máa ṣe threesome kan máa ṣe foursome oní kò kàn ẹ́ nítorí pé ò bá wọn wọnú ilé kò sí nǹkan tó kàn ẹ́ ó kàn àwa báyìí àwọn ọmọ tiwa ṣe rí kan àwa. Free will wà lóòótọ́ nǹkan tó bá wo oníkálukú ló lè ṣe lóòótọ́. But the consequence, you are not in the position to choose it. You are free to behave anyhow as you like as an adult. You can choose the word of crime, word of immorality, word of anything, but you have to bear the consequence. You are not to dictate the consequence.
ó lè pariwo mọ́ wa pé ká gbé tọ̀ fún wa tí gbogbo èèyàn bá ń bẹ̀rù èmi kan tó bá máa sọ tán àwa lọ́nà kan ni mo bímọ sí omi ìlẹ́kàn kiri ó bímọ sọ́nà kan àmọ́ o ti bá 4 partners gbé 4 different partners 4 different oṣù free marriage without children. Àwọn wo ló ń bóbó àwọn wo ló ń halẹ̀ mọ́ a ní nǹkan tó ń ṣe ò dáa lóun bá yé jẹ́ orí ẹni bá wù ẹ́ kò ní dáa fún àtàwọn ọmọ ẹ náà tó bá ń wù ẹ́ gbogbo ohun tó sọ lórí gbogbo abiyamọ tó complain nípa ìwà tó wù gbogbo èpè tó ṣẹ́ lórí gbogbo ọmọ ọlọ́mọ tó complain nípa immorality tó ń sọ a máa bẹ èmi ò ní gbọ́mọ ẹ ṣépè abiyamọ lèmi a máa bẹ ẹ torí àwọn ọmọ ẹ wọn choose ìyá wọn wọn bọ́ ayé tí wọn ni so a lè sọ wípé kọ́lọ̀ ń bí ẹ̀ṣẹ̀ wò lára àwọn ọmọ ọlọ́mọ tí bàbá tó ò bá dá tí bàbá wọn bá dá ńkọ́ tó ò bá dá tí bàbá wọn bá jẹ́ ìbàbá alálùbáríkà ńkọ́ ṣe a máa wá ní kí ti bàbá oníbàbá bàjẹ́ torí pé ó fẹ́ yàwó òṣì ni kí ló ṣe é kí ló gbé tó ń gbin kí ló gbé mi ta ló kédì tí ẹ tó ò bẹ́ẹ̀ fẹ́ rọ sí a ní nǹkan tó ń ṣe ò dáa ó dẹ̀ képe mọ́lẹ̀ ìwọ ikọ̀ náà ló déédéé gbé símbọ̀ nǹkan ọmọkùnrin jáde níbi ìwọlé ní àkọ́kọ́ dídò lásán àṣàbí ọlọ́ṣẹ kò ṣe bàjẹ́ bíi tiẹ̀ ẹ lọ pé àwọn pípù yìí ẹ pé àwa àkóbá yín gun ẹ lè dágún ẹni mo ní kí ẹ wà bá yín gun àṣàbí ọlọ́ṣẹ kò ṣòṣì ọjà ẹ ló ń tà kò ṣe ránu ohun tó ń ṣe fún lóyè ní Ìjẹ̀bú ni wípé ó ta dildo ó polówó dildo ó polówó handcuff ohun tó ṣe nìyẹn o kò ṣòṣì bíi tiẹ̀ o kò sọsọkúsọ bíi tiẹ̀ o ká má ṣe sọ fún ìwọ tó ti ń fi ìbàjẹ́ ṣayọ̀ for over 5 years àwọn mùsùlùmí jáde wọ́n gbé ẹgẹ́gùn àwọn kérúbù àti sẹ́ráfù jáde wọ́n gbé ẹgẹ́gùn ìwọ ikọ̀ náà ni kẹ́nu má sì Yorùbá ní tó bá pèèyàn lóní fúnra dàdàdà wọ́n ní kò tiẹ̀ pa fún ẹ̀ mọ́ kí ló dé àwọn olóńgbé ṣépè àwọn ẹlẹ́ni tó bá ń yọ ẹ̀wú ẹ̀yù kí náà yọ̀wò lára ẹ̀ kí náà yọ̀wò lára ẹ̀ kò sí ọmọ rẹ kan kò sí òbí rẹ kan kò sí èèyàn rẹ kan tó máa wo program ẹ tó máa ní bó ṣe ṣe ó tọ́ ìwọ kan náà ni wà ní ṣé bàbá rẹ ti dúró rí how on earth do you think that is okay that is good ìwọ kan náà ló máa ní ṣé ìyá rẹ ṣé bàbá ọkọ ìyá rẹ ṣé ó ti gbé ọ tàràbà yé rí ìwọ kan náà ló máa ní ẹlẹ́hàá ṣe tó lọ ṣe tírísàmù ìwọ kan náà ló máa mú orin gospel music tó máa sọ dìdàkudà tó máa sọ ìsọkúsọ gbogbo ayé dẹ̀ ń sọ gbogbo èèyàn dẹ̀ ń sọ ó dẹ̀ ń ṣòṣì ó ń ṣayọ̀ nínú ìbàjẹ́ ó ń ṣayọ̀ nínú òfò ó ń ṣayọ̀ nínú ìdọ̀tí kí ló lórí monetization yìí náà ó wá ń sọ̀rọ̀ ó ní ìyá dáadáa ni mi ò ṣú ọ̀yìn ká tó bá jẹ́ wípé màmá tó bí ẹ màmá dáadáa ni then you are misrepresenting the mother tó bá jẹ́ pé ìyá tó bí ẹ lóòótọ́ ìyá alálùbáríkà ni Yínká ó gbéṣẹ́ màmá yẹn yọ gbéṣẹ́ yọ represent your mother well ìwọ kọ́ ló máa sọ wípé wọ́n bí ẹrẹ ìwà ọmọlúàbí ìwà rere la fi mọ ẹ̀ṣọ́ ènìyàn ìwà ẹ you don't have to blow your own trumpet you don't have to blow your own trumpet we are the one that will blow it tá a bá sọ wípé èèyàn rere dájúdájú ọmọlúàbí ni Yínká àwọn wo ló ń halẹ̀ mọ́ àwọn wo ló ń hólé lórí àwọn wo ló ń ṣe bàlàbàlà lé lórí ibo ló ti wá kí ló jẹ́ ó gbé ọjọ́ tí mo kọ́kọ́ rí music tó ní ìyá àjà ara búkà mo wò wípé ẹni èbúkún ara ẹ̀wọ̀n tí wọ́n ti ìwọ tó ń ba yí ọ oníkọ́ náà má ṣe ẹni ìyá òṣì abaniláyé jẹ́ ìwọ gan fúnra ẹ ti di ìyá òṣì abọmọláyé jẹ́ ohun tó kù ni wípé kó máa ṣàdúrà wípé kọ́ lọ́n tú ẹ ṣe ohun tó kù ni tó kó máa ṣàdúrà ni pé kí Ọlọ́run yí ẹ lọ́kàn padà kó yé ba yí ọmọ ọlọ́mọ jẹ́ àbí ẹjọ́ kọ̀tọ̀kọ̀tọ̀ wo ló ń sọ rádaràdà wo ló ń sọ lẹ́nu òfò wo ló ń sọ lẹ́nu kí ló ń sọ lẹ́nu gan wọ́n yọ ẹ wò ta ló ń yọ ẹ wò Facebook ìkọlà wà tó jẹ́ wípé wọ́n máa kọ́ọ̀tì fídíò wọ́n máa gbé sórí YouTube wọ́n máa gbé sórí Instagram wọ́n máa gbé sórí TikTok wọ́n máa gbé sórí Facebook ẹlòmíì gan ìgbà míì wọ́n ti gbé fídíò ẹ wá tá à ní mọ̀ tó jẹ́ wípé á wà lórí speaker tá a bá ti gbọ́ ìsọkúsọ tó o bá ti là á mọ́lẹ̀ bá a sáré máa gbé sílẹ̀ nítorí pé àwọn ọmọ wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n dẹ̀ ń bẹ́ẹ̀ sọ ẹni ọlá tó lóun support ẹni ọlá Sisi Alágbo wàláì wọ́n bí ire jù ẹ lọ wọ́n bí dá jù ẹ lọ wọ́n kọ́ ọmọ yẹn ó sì gbẹ̀kọ́ ọmọ yẹn pẹ̀lú pé kọ́kọ́ fẹ́ ṣe gbáǹkó bíi tiẹ̀ tó ń pariwo àgbo threesome lẹ́yìn ìgbà tí ẹnu dàbò tó ń gan ó sún orun mẹ́ta tó mọ̀ ẹ̀dá ń sùn ó bọ́ síta ó bẹ̀bẹ̀ náà àwọn tó fi mú ọmọ tó kọ́ tó ṣìnà nìyẹn kò sẹ́ni tí ò ń ṣìnà ó bọ́ síta ó bẹ̀bẹ̀ ó ní jọ gbogbo àyàn wá sọ wípé àwa kọ́ ló ṣẹ̀ ó ní kọ́ lóun dáríjì òun ibo ló ti rí ẹ ibo ló ti já wá kí ló ṣe é tani ò mọ̀ wípé tí ọkùnrin àtobìnrin bá wọnú yàrá wọn máa ń ní ìbálòpọ̀
ta ni ò mọ̀ wípé ìbálòpọ̀ wọ́n wáyé láàrin ọkọ àti abo? Ta ló kọ́? Ta ni wọ́n pè jókòó? Ta ni ìyá ẹ̀ pè jókòó tí bàbá ẹ̀ jí ó pè jókòó tó ní ẹ máa wò wá o bó ṣe máa ń ṣèrè o nítorí ọjọ́ tó bá fẹ́ bóbìnrin sùn? Torí ó sọ ìbàjẹ́ di ayọ̀, ó sọ òṣì di ayọ̀, ó sọ ìranù di ayọ̀, ó dẹ̀ wá ń hó bòlòbòlò ń pariwo òun ṣe bí ẹni wípé ó jẹ́ mọ́ nǹkan kan. Who are you? Aṣòṣì máa mọ̀. Ó dẹ̀ bọ́ síta àwọn ìyá kan tóun bá ṣe kinní kan tóun bá ṣe kinní kan àwọn ọmọ ìyá Esabod tóun bú tóun ṣe kinní kan wọ́n bẹ́tà ẹ̀. Ṣé orí ọmọ ìyá Esabod lórí social media ni kó wá máa ṣòṣì tóun ṣe? Ìyẹn by the way kọ́má ni mo dá sọ̀rọ̀ fracas, ọ̀rọ̀ fracas ò kàn mí. Bọ̀tẹ́ ó yẹ kéèyàn kan tẹ̀ gbọ́n náà wojú ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀. Ó lè rò pé ó lè máa wò wípé wọ́n bí ẹrẹ kó tọ́ ẹ pé wọ́n tọ́ ẹrẹ kó o má gbẹ́kọ̀ọ́ rẹ̀. Tó bá bí ni re tó bá tọ́ ni re èèyàn máa ń tú rẹ̀ bí. Yínká ò tú rẹ̀ bí. Ó tú rẹ̀ bí rárá. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bí re tí wọ́n tọ́ re tí wọ́n bí nílé re tó ń tú ara wọn bí. Nobody can choose his or her parents. Kò sẹ́ni tó lè choose òbí ẹ̀ bí àwọn ọmọ tó bí nínú bí bó ṣe jẹ́ wípé tó bá béèrè lọ́wọ́ wọn wípé ṣé wọ́n máa tún bẹ́ẹ̀ wáyé lọ́pọ̀ ọgbà ṣé o rò wípé kó fi owó tọ́ ọmọ ni nìkan ni òbí rere ni? Ṣé o rò wípé kó ra aṣọ fún ọmọ nìkan náà pẹ̀lú òbí rere ni? Kí ló ṣe ẹ́? Ìwọ náà ló kọ́kọ́ wá promote partner kán máa bá partner gbé kán máa bára wọn sùn kán máa tẹ̀sí ara wọn. Ìwọ náà lẹ́ni bí tó ń ta padlock àgádágodo àkànmọ́lẹ̀ Yínká. Ìwọ ló kù tó máa rí ìbínú Ọlọ́run. Ìwọ ló kù tí gbogbo èpè tó ń ṣẹ́ lórí gbogbo àwọn abiyamọ tòótọ́, lórí gbogbo àwọn èèyàn gidi tí wọ́n fẹ́ ká yí ọmọ ọlọ́mọ bàjẹ́ tó ń sọ wípé bó ṣe ń ṣe òdà gbogbo èpè tó ń ṣe á máa jẹ́ tiẹ̀. Àmọ́ mo yọ tàwọn ọmọ ẹ kúrò ńbẹ̀. Àwọn ọmọ ẹ ò ní forí gbégun ẹ. Àwọn ọmọ ẹ ò ní jìyà ìmọ̀dí wá sórí rẹ ọ̀nà wá ńlá bọ́ ìwọ èpè tó ń ṣe á bọ́ sórí ẹ. Èpè tó ń ṣe á máa jẹ́ tiẹ̀. Ìwọ iná ló lọ ṣe di bèbè ẹrẹ. Ó dẹ̀ ló ṣe dá oníká má sọ̀rọ̀ ó gbèpè ni. Wọ́n ṣépè sọ ẹ́ ni. Ìwọ iná ni. Lọ́wọ́ kọ́kọ́ lọ ṣe bèbè ẹlẹ́rẹ̀ tó ní kó máa gbé sídìí àwọn àlè tán bá fẹ́ tán bá kí ló dé? Ìwọ náà ló dá gúrùpù ṣàbàrí ṣòṣì ṣàbàrí kò lò sílẹ̀. Tó ní ọkùnrin tó bá fẹ́ dóko dẹ́dóko obìnrin tó bá fẹ́ kó pé kán máa bọ̀. Ìwọ iná ni ló dá gúrùpù yàlẹ̀yàlẹ̀ tó legalize ẹ̀. Tó bá ní ìlú òyìnbó ló wà torí wọ́n nìkan ló lọ ìlú òyìnbó báyìí ní gbogbo community yín. Téèyàn kò rí rí téèyàn kò gbọ́ rí. Ó dẹ̀ máa sọ òyìnbó tó bá jẹ́ pé àwọn òyìnbó ní audience ẹ̀. Not even the white we do that dirty things. Tó dẹ̀ ń sọ ó ṣe sọ lóyìnbó. Ó ṣe sọ lóyìnbó. Wọ́n máa pèsè orí social wọ́n máa pèsè orí show ẹ ibi tó ti máa mọ̀ pálábòsí ni ẹ wọ́n máa pèsè orí social ẹ wà á ní kó máa sọ òyìnbó wà á ní kó máa sọ Yorùbá. Ó ṣe sọ lóyìnbó. Ìwọ iná ló ṣàgádágodo tó bẹ̀rẹ̀ sí níta. Ìwọ náà ló ṣe kíní kan àkànmọ́lẹ̀ tó ní kó máa kọ́ ọkọ ọlọ́kọ mọ́lẹ̀. Kí ló dé wọ́n ṣépè sọ ẹni ó dẹ̀ kí èpè mọ́lẹ̀. Ìwọ gan lè pé ń jà náà ìwọ gan lẹ́ni èpè ìwọ gan mi ìmọ̀ eléyìí tó gbàgbọ́. Ṣùgbọ́n Ọlọ́run ní ká sọ wípé ẹ sọ fún olódodo wípé á dára fún ẹ sọ fún ènìyàn ìkà wípé ègbé ni fún pé yóò wá jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ kó tó lọ láyé Yínká. Ó ní ẹ sọ fún èèyàn kan pé ègbé ni fún Yínká. Okay. So far you are collecting monetization. Kí ló ti ṣe? Ó lọ́wọ́ àwọn tó kù. Àwọn tó wà ní headline tí wọ́n promote healthy sex between couples. Lọ́wọ́ bó ṣe ń ṣe with decency. Ta ni ó mọ̀ nípa adult education? Ṣáwọn ọmọléèwé ò kọ́ ní school ni? But let everything be done in decency and in order. That's what we are talking. Bó ṣe jẹ́ wípé ìyá ẹ̀kọ́ ẹ bó ṣe jẹ́ wípé bàbá ẹ̀kọ́ ẹ tó ṣé ìyá ẹ̀ àti bàbá ẹ̀ nígbà tó ń bára wọn sùn wọ́n pè ẹ́ tó ní Yínká wá máa wò ó kó lè mọ bó ṣe máa ṣe. Ta ni wọ́n kọ́ ta ló lọ kíláàsì ẹ̀ ta ni òun mọ̀ wípé wọ́n gbé nǹkan sí nǹkan ni. Ìwọ iná ló promote ti ẹranko ta ni ajá ti ṣe kinní kan ta ni kinní kan ó wù yín ká ṣe wàhálà ni o ìyá kinní ó wù yín ká ṣe wàhálà mo ní kẹ́ ẹ pè wá fún mi
mo ní kẹ́ pé á wà fún mi kó wá bá wọn gún kíní iyán tó ń gún yìí ni báwo lobìnrin ṣe máa gún yán tí bí ọkùnrin 15 máa jẹ nínú oko wọn bá dẹ̀ ṣe yẹn tó wá máa yan gàrí. ó wá set ring light òun ṣépè níwọ̀n tó yẹ kán lẹ̀ ló kò pa ó jáyé pé Nàìjíríà kọ́ ló ń gbé níwọ̀n tó yẹ kán pariwo lòsì àbá ọmọ ọlọ́mọ láyé jẹ́ abaniláyé jẹ́ tó bá ń rìn ládùúgbò. àwọn ọmọ onílùú gan àwọn ọmọ Charlie gan tó jọmọ ìlú òyìnbó gangan orí wọn kan set ring light kan máa sọ rádaràda tó ń sọ. gbogbo èso nǹkan tó gbìn gbà yẹn náà gbogbo nǹkan tó gbìn gbà yẹn náà ló ti bẹ̀rẹ̀ sí ní yield yìí tó ń pariwo fantasy òṣì ó dẹ̀ ó bòlòbòlò mo wo fídíò yẹn mo wò pé àwọn wo lélẹ̀ ń bá sọ̀rọ̀ ó ríra ẹni tó bá ń wá ìyá àjà àràbùkà wo mírọ̀ lọ wo mírọ̀ tó bá ti rí rẹ kó mọ̀ pé wọ́n gan ni ìyá àjà àràbùkà abaniláyé jẹ́ ìyá tí ò ṣe fi hàn fọ́mọ ìyá tí ò ṣe introduce láàrin ìgboro wípé lágbájá ló bí mi ojú ò tiẹ̀ tiẹ̀ ni very dirty thing. Go and help them pound it and then be woman. Thank you. See, I work in Nigeria for some months. Koni falala. Ní kó wá kó ló ṣe dé. Kò ti wá rán wo níṣẹ́. See, gbé Nigeria for ọdún kan kó rìn láàrin ọjà. Kó gba ìgboro Ìbàdàn jẹ́ tàbí kó má bọ̀. Ṣé mọ̀ pé àwọn Èkó wọ́n ti ẹ̀ lè má ṣe. See, ẹ má bọ̀ nílùú òkè. Kó wá ní èmi Yínká, mò ń kí yín o. Tán bá ní gbé ẹ ṣépè. Tán bá ní lẹ pure water mọ́ ẹ. Ó dẹ̀ ho bòlòbòlò ń pariwo tán bá ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ I won't judge I won't condemn èmi ò ṣe kìnnìkan a ní ká parapọ̀ a ní ká pẹnu pọ̀ ká bólèwé ẹni ibi tó ní nǹkan fi nǹkan ẹ̀ sí òdà ìwọ náà ń ṣe mísíkì dọ̀tí àná nígbà tó jẹ́ wípé kúrú náà ìsọ̀wọ́ kúrú náà ní gbogbo yín gbogbo ara kìkìdá kòkòrò gbogbo ara pálapàla ìṣẹ́nu yàmàyàmà ń bú gbogbo àwọn wo ló ń ṣépè fún àwọn wo ló ń ṣépè fún àwọn wo ló ní kọjá a ní nǹkan tó ń ṣe ò dáa ṣé torí pé àwọn èèyàn tí bọ́ síta kán bẹ̀rẹ̀ sí ní gbé ẹ ṣépè ó wá ń jọ òun ṣépè òun gbọ́ ọmọ ọlọ́mọ ṣépè nítorí pé a sọ wípé nǹkan tó ṣe ò dáa nítorí pé a sọ wípé nǹkan tó ń ṣe ó ń promote mọ́ra ó wà nílùú òyìnbó ó ń ju oko sílé ó wà nílùú òyìnbó ó ń ju oko ìbànújẹ́ sínú ilé Yorùbá ló ń sọ náà tó bá jẹ́ wípé àwọn òyìnbó ní audience speak English to them let them listen to you. Our culture does not support the rubbish you are doing on social media. That's what we are telling you. Ọmọlúwàbí ni wá Yorùbá ni wá a ní ìtìjú tó bá bí mi dispute wípé wọn bí ẹrẹ torí mi ìbẹ́ délé wọ́n lè bí ẹrẹ lóòótọ́ wọ́n lè tó ẹrẹ lóòótọ́ bọ́n Yínká ó yáre ó túnra ẹbí tá a bá bí ni a máa ń túnra ẹni bí ni ọmọ ó túnra ẹbí àgbàyà ni ẹ́ àgbàyà yóò ṣì wá gán ní yájà àràbùkà tó bá ti ń sọ̀rọ̀ yájà àràbùkà tó bá ti ń jójú ẹlẹ́sìn ó yẹ kó bẹ́ẹ̀ lẹ fídíò ẹ̀ mọ́ ni wà ti tani níwájú tani àti tani kí ló fẹ́ sọjọ́ lọ́kọ mẹ́wàá ìgbà tó gbóṣì ẹ̀dẹ́ tí mo fẹ́ má rí tó ní ọkùnrin kan lóun fẹ́ fẹ́ mi sọ fún ẹ wípé kì í ṣe látọ̀dọ̀ irú ìwọ awọ ọkọ fún mi màá fẹ́ ọkọ láti pílátífọ́ọ̀mù ẹ èmi á fẹ́ ọkùnrin láti ọ̀dọ̀ ṣàbàrí ṣòṣì Ọlọ́run má bà tèmi jẹ́ kó tó tún mi ṣe kí kúkú yá máa lọ́kọ̀ kí máa kọ̀ntínú kí ló ṣí ẹ bó ló ti wá kí ló gbé tó ń gbin kí ló ṣíyàn ẹ tí wọ́n ṣíyàn èèyàn kan rí wà ti ta ni ìwọ tó lọ́n ti kẹ̀yìn sí torí Ọlọ́run ẹni tí Ọlọ́run bá yọ́nú sí ló máa ń ní ẹ̀rí ọkàn ẹ ti kú Yínká ò ní bẹ̀rù Ọlọ́run kankan èyí tí a pè ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n tó ò ní làákàyè ó lè máa sọ̀rọ̀ burúburú kó máa sọ̀rọ̀ lágbẹ́rẹ́gbẹ́ bá làákàyè ó wá sọ̀rọ̀ 195.5 ẹ̀ adé ẹ̀gbá ẹ̀wí. wá sọ̀rọ̀ 95.5 you want to sound intelligent you want to sound like you know it all and everything you're saying will be against you, will be about you. When you talk of immoral, when you talk of bad thing, and you are trying to justify it, it will still bounce back on you. It will still show. What it
tó bá ń bẹ̀rù ẹ mo láṣìírí lọ́wọ́ ẹ ni kí ló kàn mí pẹ̀lú tiẹ̀ kí ló pa mí pọ̀ kí ló pa mí ìgbà tí mo mọ̀ ẹ́ kí ló jẹ́ kí n fi wèrè advert wèrè tá ìgbélé mi lọ́wọ́ náà lẹ̀ ṣebí torí òṣì rádaràda yìí náà ni mo láṣìírí lọ́wọ́ ẹ ni mo ju àwọn tó gbọ́kùnrin fún ni mo ju àwọn tó matchmake ni everybody bá ń bẹ̀rù ẹ láti bá sọ̀rọ̀ wojú dáadáa wojú ò ní kọjú national anthem ọlọ́kọ mẹ́jọ adẹ̀mọ amọ̀tán yín náà four different oṣù free gami marriage kò gbowó kò gbòbí marriage 1350 bìkan débì kan tá ń pè wọ́n ní partner amọ̀rú yín àbẹ̀wò ní rádaràda ìwó ló ṣì gan àwọn wo ló ń halẹ̀ mọ́ àwọn wo ló ń kilẹ̀ mọ́ àwọn wo ló ń ṣe fúnra pàpà mọ́ ṣé ti àkànmọ́lẹ̀ àbí ti àdódùn tó ń ṣe fáwọn obìnrin olóbìnrin kan máa lò fọ́kọ ọlọ́kọ lọ́lọ́hùn fi ní bínú sí ẹni Yínká àwọn wo ló ń fẹ́ pé halẹ̀ mọ́ ṣé o mọ̀ wípé èpè máa ń rò kó tó jà ni wọ́n kọ́ ẹ o pèrè ọlọ́mọ Yorùbá ṣùgbọ́n kò yí ẹ débẹ̀ o mọ̀ wípé èpè máa ń rò kó tó jà ni o mọ̀ wípé èpè máa ń rò kó tó jà ni àwọn wo ló ń halẹ̀ mọ́ o ṣe àgádágodo o ṣe àgádágodo tó fi máa di ọkọ ọlọ́kọ mọ́lẹ̀ o ṣe bèbè ọ̀ràn bèbè ẹ̀rẹ́ o ṣàkànmọ́lẹ̀ ó ṣàdódùn gbogbo ẹ̀ ló ń tà ó dẹ̀ bìlífù pé Ọlọ́run yọ́nú sí ó dẹ̀ ń ṣépè ìwọ tẹ́pẹ̀ tí ń jà ìwọ gẹ́ ní èpè ìwọ gẹ́ ní ẹ̀kọ́ àwọn ọmọ kékèké orí social media tí wọ́n ti mọ right from the wrong àwọn ọ̀dọ́ ṣé wọ́n kọ́ ẹ nílé tó bá ní wọ́n kọ́ ẹ nílé wọ́n kọ́ ẹ nílé pé yíyọ̀ ní ọ̀nà ọ̀dọ́ ń yọ̀ àwọn ọmọ wa àwọn teenagers wa they believe they are invisible they believe wípé àwọn ní 7 lives they want to try everything they hear they want to practice everything they listen to lọ wo fídíò ẹ lórí TikTok wọ́n kọ́ tiẹ̀ wọ́n á jù síbẹ̀ bẹ́ẹ̀ làwọn Gen Z pọ̀ sí jù they want to try threesome ẹjọ́ lọ́yà aláìmọ̀ èyí tó kàn tó lọ ń petition àwọn Sisi Alágbo kí ló ń ṣe tí ò lè petition Yínká lọ́yà tó lọ petition Sisi Alágbo tó ti apologize kí ló ṣe tí ò lè fi Sisi Alágbo àtọkọ ẹ̀ sílẹ̀ kó petition Yínká àjẹ̀bí má mọ̀ àṣòṣì má mọ̀ kí ló dé tẹ̀lé petition ẹ̀ kó dé múrí kan gbé for promoting morality ó dẹ̀ ń ṣépè ó ṣépè fún gbogbo abiyamọ ó ṣépè fún ọmọ wọn ìwọ dẹ̀ ń pa àwọn kan ní ìyá àjà àràbùkà ìwọ gan dẹ̀ ń la ẹnu ṣé bọ́kọ tó ń ṣe lóde yìí lẹ́yìn Lizzy ni kó ń ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ ó dẹ̀ kí èpè mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣépè lórí àwọn ọmọ ọlọ́mọ lórí wípé wọ́n ní kó yé sọ̀sọ̀kúsọ kó yé balẹ̀ onílé jẹ́ kó yé bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ó dẹ̀ kí èpè mọ́lẹ̀ èpè wọn ló máa pa ẹ́ èpè wọn á padà sórí ẹ ní ìlọ́po 100 àfi tí ọba sọ́lọ́run lókè àfi tó bá ti jẹ́ pé nǹkan tó ń ṣe ó dá níwájú Ọlọ́run ẹ bá sọ pé ó lack home training wọ́n lè kọ́ kó má gbé ẹ̀kọ́ ṣé àbọ̀tọ́ ọ̀tọ̀ ní kó kọ́ọ̀yàn ọ̀tọ̀ ní àkọ́ ọgbà torí ó ń pariwo báyìí wípé ìyá òun ló tọ́ Fẹ́mi ìyá òun ló tọ́ Fẹ́mi Kútì ìyá òun ló tọ́ Ṣeun Kútì ṣé nígbà tí Fẹlá kú àbí nígbà tí Fẹlá ò rówó oúnjẹ fáwọn ọmọ ẹ̀mọ́ ní ìyá ẹ̀ tọ́ wọn tó ní kọ́ lọ́ máa bèrè yẹ́ ẹ̀ ní pólì ó ní kọ́ máa bèrè yẹ́ ẹ̀ ló tọ́ ọwọ́ ẹ̀ náà bí Fẹ́mi Kútì sí ọwọ́ ẹ̀ náà bí Ṣeun Kútì sí ṣé nígbà tí Fẹlá ò rówó tọ́jú tí ò rówó fún àwọn ọmọ ẹ̀dán náà wá gbé fún yẹ́ ẹ̀ tọ́ tó lọ́wọ́ ẹ̀ wọ́n jẹ́ kọ́sọ́mọ̀ yẹ́ ẹ̀ wọ́n ronjẹ lọ́wọ́ yẹ́ ẹ̀ ló ti di fún ọwọ́ ẹ̀ náà tọ́ wọn sí onísọkúsọ onítùkùtù onírọ́ òṣì oníkọ̀tànkọ̀tàn ó jọra ẹ̀ lójú nínú òṣì ó jọra ẹ̀ lójú nínú ìyà a ní kó stop program a ní kó máa dà pé ní o máa sọ 3 sọ̀mù ní n tí ò ní jẹ́ kó sọ́mọ́ Ọlọ́run ní jẹ́ kó rí Ọlọ́run ní jẹ́ kó dákẹ́ tó fi máa ṣìṣe Ọlọ́run ní jẹ́ kó dákẹ́ títí ẹ̀ fi máa bàjẹ́ Ọlọ́run ní jẹ́ kó dákẹ́ tó fi máa rí ìbínú ẹ̀ àwọn wo ló ń halẹ̀ mọ́ àwọn wo ló ń fèpè halẹ̀ mọ́ èpè apá ẹ́ ajá ẹ́ ó dẹ̀ kí èpè mọ́lẹ̀ ìwọ àti ta ni àwọn tó bá ti gbé ọkùnrin fún àwọn tó bá ti ṣòṣì fún àwọn tó bá ti matchmake àwọn tó bá ti ṣèbàjẹ́ sọ́wọ́ ẹ àwọn yẹn
àkànmọ́lẹ̀ àti àjọdùn tó tà fún àwọn obìnrin olóbìnrin láti fi ayé ọkùnrin ọlọ́kùnrin jẹ́, Yínká, wàá rí ìbínú Ọlọ́run lórí wípé ìwọ ló jẹ́ kí àwọn ọkùnrin bìlíìfù wípé ìwọ yìí náà ló wá sórí social media tó ní ǹjẹ́ ọkọ ìyá rẹ ti dúró rí lórí gbogbo ọkùnrin tí wọ́n ní ìwà yẹn lára. Torí àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé wọ́n ní ìwà yẹn lára tẹ́lẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run ò jẹ́ kán lè ṣe é. Torí àìsàn ní pedophile, àìsàn ní wípé kéèyàn sexual immorality, àìsàn ní. Àwọn kan díẹ̀ ti ní lára tó rọra ń suppress ẹ̀, tó ń fi ẹ̀rí ọkàn àti ìbẹ̀rù Ọlọ́run tó fi ń discipline ara wọn. Ṣùgbọ́n tó jẹ́ pé ńgbà tó dórí page ẹ̀ tí wọ́n gbọ́ ni wọ́n wò wípé ayé ń ṣerú ẹ̀. Ló wá bring out the beast in them. Lórí gbogbo ọkùnrin tó jẹ́ kó bá ọmọ ìyàwó ẹ̀ sùn, tó bring out the beast in them, Yínká ò ní rí ojú rere Ọlọ́run. Lórí wípé o tún wá fi èpè tí gbogbo àwọn tó bẹ́ẹ̀ sọ tọrọ don't on the okay. Lórí pé o wá tún fi èpè tí gbogbo àwọn tó bẹ́ẹ̀ sọ tọrọ o tún gbé wọn ṣépè, Yínká ìbínú Ọlọ́run á bà lé ẹ. Kí ló dé? Kí ló dé? Ó ní wá lára, ó ń ba ìlú jẹ́. A dẹ̀ tún sọ̀rọ̀, ó dẹ̀ tún ṣépè. Àbí kí náà Ọlọ́run bọ́lé ẹ lórí ni? Ẹni bẹ́ẹ̀ sọ tọrọ ó kó bọ́ síta ó kọrin fún oníyá àjà àràbùkà. Nígbà tó bá pẹ́ ẹni tó bẹ́ẹ̀ sọ tọrọ níyá àjà àràbùkà, kí ló fẹ́ pè yẹ ẹ̀yìn nǹkan ìyá tó bí ẹ, tó kọ́ ẹ, tó gbà. Má wulẹ̀ sọ fún wa wípé wọ́n kọ́ ẹ ó gbọ́. Ara ẹ láti máa mọ̀. Ìwà ẹ ló ti máa mọ̀. Ọmọlúàbí máa ń ní tìjú ni, ọmọlúàbí máa ń gbọ́ ni, tó bá bọ́ ọmọlúàbí sọ̀rọ̀ agbọ́ ni, ó ń ṣe ọmọlúàbí, ó ń ṣe èèyàn gidi. Lórí gbogbo àwọn youth, ìwọ yìí náà ló wá sí school, ló wá sọ̀rọ̀ nípa àwọn student. Lẹ́yìn ìgbà tó ṣe threesome ẹ, làwọn students, ọmọ secondary school girls náà ló ń bára wọn sùn, tó jáde lórí social media tán láwọn ń ṣe threesome. Àwọn abiyamọ dẹ̀ ń sọ wípé o ṣe dáhùn tó ń ṣe yìí ìparun ló ń fà, ó wá gbé pè mọ́ èpè ajá ẹ̀, èpè ajá ẹ̀ á bọ́ sórí ẹ̀. Alẹ́bẹ̀dì domi lóun 6 footer, òun dúró rè, ó mọ bó ṣe rí, ó mọ bó ṣe rí, tó dàbí ìgbà tọkùnrin bá wọ gáùn. Kí ló ṣe yín? Bó lẹ ti wá? Jáde fún mi, máa fojú ẹ̀ gbolẹ̀. Tí ẹ bá ṣe orí Facebook tó kún fún àbòsí, tó kún fún ìranù, irú yìí ló yẹ kí gbogbo speaker kan bọ́ síta kó pariwo lé lórí. Irú yìí ló yẹ kí gbogbo speaker bọ́ síta kó pariwo lé lórí pé má bàálù ìjẹ́. Àjẹ̀bí má mọ̀, aṣòṣì má mọ̀. Ṣé èwo ló ṣe gan? Àpẹẹrẹ rere wo ló fi lélẹ̀ gan? Ṣé kó dẹ́ẹ̀dì àlè? Pláfọ́ọ̀mù kó dẹ́ẹ̀dì okó tó ní tí àwọn ọkùnrin tí wọ́n bá nílò àlè, tó ní táwọn ọkùnrin bá nílò àlè kan wá bá ẹ lórí pláfọ́ọ̀mù ni, àbáwọn obìnrin tó ṣe ṣàbàrí ṣòṣì fún, tó nítọ́kọ wọn ò bá ti bá wọn sùn dáadáa kí wọ́n wá jọ ìpé wọn àgbọ́kùnrin fún wọn, la fẹ́ sọ wípé o ṣe èrè ni? Àbí ti tírísọ́ọ̀mù tó ní ẹlẹ́hàá ṣe la fẹ́ sọ wípé o ṣe èrè ni? Àbí ṣé ọkọ ìyá rẹ ti dúró ẹrí, ṣé bàbá rẹ ti dúró ẹrí, ṣé ẹ̀gbọ́n rẹ ti dúró ẹrí, ṣìjọ́ o ti ṣe kinní kan, la fẹ́ sọ wípé o ṣe èrè ló fi jọ́ ọmọlúàbí ni? Àbí àdódùn, àkànmọ́lẹ̀, àgádágodo tẹ́ fi ń ti ọkọ ọlọ́kọ tó ń tà lórí platform ẹ, la fẹ́ sọ wípé o dá ló la sọ wípé, àbí orúkọ ẹ tó yí padà, orúkọ rere, Olúwayímíká, Ọmọyímíká, Ìrẹ́yímíká, lórúkọ dáadáa tí àwọn èèyàn sọmọ wọn, òsọ̀rọ̀ ẹ ló kó Yímíká. Ṣé ìyẹn la fẹ́ fi emulate ẹni tó wá pariwo wọn bí ẹrẹ, wọn ṣe kinní kan, ìwọ ń ṣe ìyá òṣì nìyẹn. Ìyá tí gbogbo ọmọ fi ń fọwọ́ borí pé Ọlọ́run má fún mi nírú ìyá bíi ti Yínká nìyẹn. Ìyá rádaràda nìyẹn. Ìyá òfò nìyẹn. Pẹ̀lú pé o tún bọ́ síta bẹ̀rẹ̀ sí ní pé gbogbo abiyamọ ṣépè tọmọtọmọ, ìyá ìyá nìyẹn. A máa bẹ Ọlọ́run ni wípé Ọlọ́run ò ní jẹ́ képe ẹ ẹ̀gún ẹ kó bọ́ sórí àwọn ọmọ, ìwọ ni wàá jẹ ìyá ẹ, gbogbo ìyẹ́ wàá jẹ́ kó tó lọ, torí pé àwọn ọmọ ọlọ́mọ wọn ò mọ̀ wípé ẹni tá kì í bá wáyé náà bá wáyé. Oníranù, olófò, elépè, kìnìkan, ó lè má sọ òyìnbó.